ọba ló nílẹ̀ ọba ló nílùú lẹ́yìn ọlọ́run ọba ọba lọ́kàn. orúkọ mi ní Gbàgbọ́bí Ajélẹ̀ ajísọmọ lọ́wọ́ Ifá. òjò lórọ̀ ló kọ́yẹ lẹ́pọ̀ má dìyẹ. àyè tí pírẹsidẹ̀ntì wà yẹ ni ọlọ́fin àkọ́kọ́ wà ọlọ́fin igbó méjì ẹkùn òun lọ́ba ọkọ́ta ọkọ́ ní òun ni gbogbo ayé dáríjọ tó ń sìn. tí ẹjọ́ bá wà láàrin ìlú ilé ẹ̀ ní máa kó lọ nígbà náà. ọba òun la darí ìlú nígbà náà ayédètúbà ayédètúsẹ nígbà náà. bí pírẹsidẹ̀ntì ṣe ń ra lára bẹ́ẹ̀ ni ọlọ́fin igbó méjì ẹkùn ọba táwọn kọ jẹ nífẹ̀ẹ́ tó tún dàbẹ́ ní ipò Oòduà fúnra ẹ̀ dé. nígbà tó ìjó ti rọ̀ tó ti ká ilé pọ̀ má dìyẹ tẹ̀sẹ̀ ènìyàn ti papọ̀ mẹ́sẹ̀ ẹranko ní gbogbo ẹ̀ ti dára dáadáa. ṣé ẹ rí nígbà ìwáṣẹ̀ nínú Ifá kan wà Ifá sọ̀rọ̀ kan níbẹ̀ nípa àwọn ọba ló nílẹ̀ ọba ló nílùú ọba ló láṣẹ ìlú ọba ló dẹ̀ súnmọ́ra ìlú jù. ṣé ní ìkan tó wá yà mí lẹ́nu ni pé gọ́fànà á lo ọdún 4 wípé wáta kúkú wáta á lo ọdún 8 Ọọ̀ni tẹ́ ẹ̀ wò yẹn ó ṣeré kò sẹ́ni tó máa bí. tó ọmọ kan bá dìde tó bá ṣèpè fún ẹ̀ẹ́kàn rí mọ̀ pé ọmọ kékeré ọ̀ṣọ̀kò lọ agẹmọ ni kò ní kúkò nínú àkànmọ́ apọ́n lásọ. torí Ọọ̀ni ò kì í ṣẹgbẹ́ ọba kọ́ba kì í dẹ̀ ṣẹgbẹ́ ọmọ kékeré kì í ṣẹgbẹ́ ọmọdé. ẹrù gbogbo lẹ káàrọ̀ tó yíre lọ nírù. ẹ rí bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ ẹ rí mọ̀ pé kò tapá sọ́pá kankan tó bá dọ̀dọ̀ ọmọ délé ní tó jọba á dọ̀bálẹ̀ ó ń ra ìgbà fúnra ẹ̀ ní. ẹ ó lèṣe lómi á lóun ò lè dọ̀bálẹ̀ kọ́ba. ẹ wá rí mọ̀ pé ìran wọn máa padà parẹ́ tí wọn ò ní kù síbi kan láyé torí ọba ni tó ń ba lórí gbogbo nǹkan ọba ló nílẹ̀ ọba ló nílùú lẹ́yìn ọlọ́run ọba lọ́kàn. Ọọ̀ni tẹ́ ń wò yẹ òun ní bàbá ilẹ̀ Yorùbá pátá tó bàbá kan bá kàn yọjú sí ọba òun gbogbo ọba ló lẹ́tọ̀ọ́ àti dọ̀bálẹ̀ kan kí Ọọ̀ni. ọba kan tí ò lè tẹríba kó kí òun ni Ọlọ́wọ̀ torí wípé adé Ọ̀rúnmìlà ó ń bẹ lọ́wọ́ Ọlọ́wọ̀. Ọ̀ṣun Òsì lolórí ogun àkọ́kọ́ Ifẹ̀ òdáyé náà ti jẹ́ ọmọ ibi odò òpólé ni. bẹ́ẹ̀ ni Ifá Abẹ̀yẹ́gùn ni nínú èjì òkò ọmọ yókò rere ó ní ìtàpá ń bẹ lọ́wọ́ ọmọdé ìrùkẹ̀rẹ̀ bẹ lágbàlagbà níbẹ̀ yẹn ó lágbé lókè mọ̀kógún àlùkò lékè mọ̀kọ́gbọ̀n kò wí ọ̀sẹ̀ ìgbò lékè mọ̀kógbá òun ló dáfọ́ sóòsì èyí tí sọmọ ibi odò òpólé. Ọ̀ṣọ́òsì yẹn òun ló fẹ́ kúrò òun ló lórí jagunjagun àkọ́kọ́. ó ní ọfà kan lọ́wọ́ tí ogun bá wọlé Yorùbá nígbà náà tó bá ti ta ọfà yìí sókè gbogbo àwọn pátá tó kógun wá wọn á lóyún ọfà wọn á máa jábọ́ ìbọn wọn á máa jábọ́ àdàjà wọn á máa jábọ́ gbogbo ogun tó wà lára wọn pátá máa bọ́ ọwọ́ gbéra ó wá ń bọ̀ ọba náà wá sọ fún lọ́jọ́ náà wọ́n ní kó rúfà kan Ifẹ̀ náà ti kọ́kọ́ jẹ́ oyè tí mò ń sọ yìí wọ́n á ti jẹ́ mọ́ nífẹ̀ẹ́ kì í 10,000 years ago ló mọ olórí ogun tó máa lead Yorùbá Ifẹ̀ náà ti máa jẹ́ Ọọ̀ni ló máa fi jẹ. ṣùgbọ́n kì í gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ oyè wà tó jẹ́ pé kì í ṣe dandan kó jẹ́ pé Ifẹ̀ náà ti jẹ́ torí gbogbo àwọn pátá Ifẹ̀ láti kúrò. ṣùgbọ́n àwọn àgbàlagbà tó yẹ kó dìde kó sọ̀rọ̀ sí nínú ọ̀rọ̀ yìí ló fà kí Òkè Ìtasẹ̀ kó pín sànà méjì tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá torí Mẹ́kà tí gbogbo èèyàn lọ yẹn ẹyọkan ní lágbàáyé Òkè Ìtasẹ̀ ò pé méjì ẹyọkan ni ṣùgbọ́n níbi ìjẹkújẹ bẹ́ẹ̀ ni tí òṣó ti tán òun ló fà kó pín sí méjì táwọn Èkìtì ò fi gbà. mo dẹ̀rọ̀ wọn àtúnṣe bẹ̀ mo fẹ́ kán ṣe é torí pé Ọlọ́run ò pé méjì ẹyọkan oṣó ni ibi tí ènìyàn bá ti ṣẹ̀ wá ènìyàn lè pẹ́ bẹ́ẹ̀ tí. 10 years ago mo dáfà kan Ifá lógún bọ̀ lẹ̀ Yorùbá láti bí ọdún 5 mo bẹ̀rẹ̀ sí ní sọ díẹ̀díẹ̀ mo fi mí sórí net nígbà tí mo rí mọ̀ pé
àwọn jàmbá kan máa dìde sí àwọn ọba mo sọ àwọn ọba kan sọ̀rọ̀ nígbà náà ṣé ẹni kì í ṣe gbogbo ọba tó wà ń bẹ̀ ilé onílẹ̀ yàn òun ló jẹ́ kó máa ṣìwàwù ẹ̀rọ bá mi àwọn ànípa tí a máa jó takasúfè mo rọ gbogbo ọba kan mú kúrò lọ́nà ṣé rí ilẹ̀ Yorùbá sì máa dá dúró ó ti wá látọ̀dọ̀ lọ́run pé kán pín kán dá dúró àwọn olóṣèlú wa ni mo kàn rọ̀ nígbà tó bá dùn wọn ò ní dẹni àwátì àti gbogbo àwọn tó ń ṣe sọkẹsọkẹ kẹ́ẹ̀tì padà sílẹ̀ bàbá wọn láti wá túbẹ̀ ṣe ẹ jẹ́ kí béèrè kíní kan ẹ̀yin olóṣèlú ò mo fọlọ́run bẹ̀ yín mi ò yájú sí yín torí bàbá lẹ jẹ́ sí mi ṣùgbọ́n nínú nǹkan tó lọ́run ti ṣe ìjẹ́ ìdákan ní ìdádúró bí nǹkan tó lọ́run ò lọ́wọ́ sí ìjẹ́ ìdákan lè ṣe bí kí ló ṣẹni tó máa kú lọ́la tó ń dágún ọdún sílẹ̀ mo fọlọ́run bẹ̀ yín gbogbo ẹni tó ti gòkè nínú ẹni tá gbẹ́mí lélẹ̀ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ìkànnì kọlọ́ má fi kúpa kí gbogbo wọn padà wálé kan wá túlẹ̀ Yorùbá ṣe torí tílẹ̀ Yorùbá bá dá dúró mo fẹ́ kẹ́ kọ́kẹ́ fi sọ́wọ́ àlàáfíà àwọn òyìnbó ti mọ̀ wípé tílẹ̀ Yorùbá bá dá dúró wípé Yorùbá máa padà darí gbogbo àgbáyé torí oore kan ṣe ń bọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé Yorùbá máa padà darí gbogbo àgbáyé mo fẹ́ kó wà nínú ìwé ìtàn wípé ẹnìkan sọ báyìí rí tó jẹ́ pé gbogbo àwọn òyìnbó yẹn pátá ọwọ́ Yorùbá náà máa wárí sí ìlérí yẹn náà ò fẹ́ kó ṣẹ tó fi gbé Yorùbá lọ́wọ́ Fúlàní torí àwọn òyìnbó yẹn wọ́n rí ọjọ́ ọ̀la rí sì nìyẹn tó jẹ́ kó da ìtàn Yorùbá rú mo máa sọ̀rọ̀ kan Ọlọ́run dá Yorùbá Ọlọ́run dá wa kó tó dá Ifá àti Ádámù ṣùgbọ́n ìtàn wa lórí pé a ní àkọọ́lẹ̀ Ọlọ́run fúnra ẹ̀ ò fẹ́ ká jọra wa lójú ó fẹ́ ká go through nǹkan tá à ń go through yìí òun ló jẹ́ kí ìtàn yẹn òun ló jẹ́ kó dàrú ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ẹ̀ẹ́rì mọ̀ pé ó máa tò nígbà tó bá máa tò á kú èmi gbàgbọ́ bá jẹ́ làbí sọmọ lọ Fásáyé àti gbogbo àwọn tó bá fẹ́ kí ilẹ̀ Yorùbá dára á ṣẹ́kù wá lójú ẹ̀mí wa láti Elédùmarè ẹni tó ti wà ní age of 100 years nísìnyí tó wù kí ilẹ̀ Yorùbá tòrò ojú ẹ̀ ló ṣe máa dára lágbára Ọlọ́run ẹni tó wà ní 50 years kàbí 20 years nísìnyí tí ò wù kí Yorùbá kó tòrò láṣẹ Elédùmarè ẹni tó wò ní jayọ̀ ọbẹ̀. Professor Banji Akíntóyè bẹ́ẹ̀ ṣe ní kẹ́ máa ṣe lọ ẹ̀yìn rẹ ló máa bí fún yín Sunday Igboho ọ̀run á dúró tì ọ́ o orílẹ̀ Yorùbá á dúró tì ọ́ àti gbogbo ẹ̀yin akọni tẹ́ wà lábẹ́lẹ̀ ẹ má sọ̀rọ̀ ara yín láì dáa ẹ má jẹra yín lẹ́sẹ̀ nílẹ̀ Oòduà orúkọ yín ò ní parẹ́.